Ṣáájú dáadáa. Ẹ ṣeun. Mo mọ̀ pé ọmọ tó dáa ni. Mo fẹ́ bí yín láwọn ìbéèrè kan ní Yorùbá láàárọ̀ yìí. Ṣé máa dá mi lóhùn? Máa sọ ní Gẹ̀ẹ́sì, ẹ wá túmọ̀ rẹ̀ fún mi ní Yorùbá. Tí n bá sọ yí pé to sweep the floor. Gba ilẹ̀ ẹlẹ́, ẹ ṣeun. Tí n bá sọ pé Yakub take. Yakub gbà, ẹ ṣeun. Tí n bá sọ yí pé the car hit the boy. Sọ ọmọbìnrin àbọ̀ ọmọkùnrin? Ọkùnrin, ó ṣeun. Ọkọ ti bá ọmọkùnrin yẹn, ó ṣeun. Tí n bá sọ yí pé they scammed us. Wọ́n ti gbà wá. Ó yẹ pàtó fúnra yín. Yorùbá Pikin Squad. Ó dàbọ̀. Yorùbá Pikin.